mo ti ní bàbá lólúwa, mo ti ní ọ lálàfẹ̀yìntì, mo ní mo ti ní ọ lólúwa, ó tó bàbá tó gbójúlé, arúgbó ọjọ́, àdàgbà mọ́ tẹ̀pá, àdàgbà mọ́ pààrọ̀ òye. Mo ní mo ti ní ọ lólúwa, ẹ̀rù ayé kò bà mí mọ́. Ọlọ́run tèmi, bàbá tèmi, ìwọ ló ní mọ́ nìṣó, ó wà lẹ́yìn mi. Ìwọ ló ní mọ́ yan fanda, ó wà lẹ́yìn mi. Ìwọ ló ní mọ́ ṣakọ, ó wà lẹ́yìn mi. Ayérayé, gbanigbani tí a ń sáyà, ọ̀rọ̀ mọ́ níṣẹ́ fàyà tí ọkùnrin ogun. Mo ní mo ti ní ọ lólúwa, Ọlọ́run tèmi, ṣáà mọ́ ọjọ́ rẹ̀ mi, ṣáà mọ́ sìn mí lọ, n ò lẹ́lòmíràn lẹ́yìn rẹ, àfiwọ́ nìkan ṣoṣo. Ayérayé, mo ti ní ọ lólúwa, bàbá mi, mo ti ní ọ ní aláfẹ̀yìntì tèmi. Ìwọ nìkan náà ni mo ní tí mo rí gbójúlé, ìwọ nìkan ni mo ní tí mo rí fẹ̀yìntì. Nítorí bẹ́ẹ̀ èèyàn bá gbójúlé ọ̀rẹ́ ayé yìí, ó ti tẹ́ tán. Bẹ́ẹ̀ èèyàn bá gbójúlé ìyá àti bàbá rẹ̀, ọjọ́ kejì ọjà òfìfo ni. Ṣùgbọ́n ẹni bá ti ní ọ lólúwa, ẹni bá ti ní ọ ní ọ̀rẹ́, ó ti ní ohun gbogbo. Gbogbo yín tí ẹ ti darapọ̀ mọ́ mi lóòrè ní àmọ́ ti ní lólúwa. Ẹ jẹ́ á mọ̀ pé bó bá ti ní bàbá lọ́rẹ̀ẹ́, ẹ̀rù ayé kan ò gbọdọ̀ bà ọ́ mọ́. Ẹ̀rù èṣù ẹ̀ṣẹ̀ ayé yìí kò tiẹ̀ gbọdọ̀ sún mọ́ ọ̀dọ̀ tiẹ̀. Ẹ jẹ́ máa fi eléyìí kí yín káàbọ̀, kú àmójúbà. Akọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan Television Yorùbá tiyín lọ́jọ́ ti tèní. Orúkọ tèmi Ola Onabajo, Ayọ̀olúwa ṣeun ńlá fún mi. Ọláṣàkẹ́ tiyín gangan tí ò kọ́ mọ̀. Ẹ̀sùn ọ̀kú tí n bá ti dé báyìí mi àti àwọn gbajúgbajà náà lájíjọ máa ń dé. Ṣé rí gbajúgbajà tájọ wà sọ̀rọ̀ ilé ni wọ́n ti wà ń kalẹ̀, wọ́n ti wà ń digbí. Tó bá tó àsìkò, ẹ ó rí ojú tiwọn. Ṣùgbọ́n ní báyìí, ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo kó wá fún wa, òun náà ni mo pe àkórí ẹ̀ ní ronú mọ́ níwọ̀nba. Ẹ jẹ́ n sọ èbó fún wa. Àwọn eléèbó pè worry less. Ohun tó ò lè yí padà, tó wá kó sókun àyà rẹ̀. Ohun tó ò lè dá sọ pé ohun tó fi yanjú ìṣòro yìí rèé. Ronú mọ́ níwọ̀nba. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń gbé ẹ̀mí wa sókè lórí n tá a lè dá yí padà. Èmi mọ̀ ń polongo, bó o bá béèrè lọ́wọ́ eléyìí yóò rí wí. Bó o bá béèrè lọ́wọ́ tọ̀hún, òun gan ò rí sọ. Kò sẹ́ni tó wà tí ò ní nǹkan ẹyọkan tàbí méjì tí wọ́n ń gbé kẹ́. Bó o bá wá rò bí tiẹ̀ ló burú jù, ò ṣe mistake. Tiẹ̀ tó ń pé ó burú yìí, ẹlòmíì sì tún wá ń fi irú rẹ̀ tọrọ. Yóò pé bó o bá tiẹ̀ lè ṣe dàbí ti lágbájá lásán fún mi, ó mọ̀ ti tẹ́ mi lọ́rùn. Worry less, bí àwọn olóyìnbó ṣe pè é nù. Bẹ́lòmíì bá bímọ lásán, yóò rò bí òun lòun fẹ́ dá ọmọ òun wò. Ó ò lè dá a wò. Elédùmarè ni ó bọ́ wò ó. Ibẹ̀ ni ó mọ gbọ̀n sọ́tún, yóò mọ gbọ̀n sósì. Àwọn aráalé kejì gan ò lè yọjú kí ọmọ. Ló bá kó gbogbo ohun tí ò tó pọ́n sáyà, ló bá kó sáyà. Bẹ́lòmíì bá jàjàríṣẹ́ kínkínní, yóò bò mọ́ra ni. Kòkò bó bá ń lọ bí iṣẹ́ gan kò ní wọ ṣúùtù, kò ní tọ́kìn ṣẹ́ẹ̀tì pàápàá. Yóò pé wọn ò gbọ́dọ̀ mọ̀ níwájú ilé kejì pé mo ti ríṣẹ́. Kí ló ń sá kiri fún? Yóò pé tí bàbá ilé kejì bá ti mọ̀ pé mo ti ríṣẹ́, wọ́n rèé lọ gbaṣẹ́ lọ́wọ́ mi nílé ayé yìí. Ó sì tí ì ríṣẹ́ gan tí wọ́n ti mọ̀ pé ó ti ríṣẹ́.
kí ló wá ń sọ, kí ló ń yọra rẹ lẹ́nu fún n tó lè dá yí padà ẹ yé kọ́kàn òkè lórí ẹ̀. Ẹ jẹ́ á fi gbogbo ẹ̀ sọ́wọ́ Elédùmarè, ẹ jẹ́ á fi sọ́wọ́ àdániwáyè ká sì nígbàgbọ́. Èmi tiẹ̀ máa ń sọ mo máa ń pàṣàmọ̀ kan ń pé iṣẹ́ Olúwa lèmi òun sì lè díbàjẹ́. Bó o bá ti ní lọ́kàn pé iṣẹ́ Olúwa nìwọ pàápàá, pé iṣẹ́ Olúwa ni gbogbo ohun tó rọ̀ mọ́ ọ pátápátá kò lè díbàjẹ́ bí ti ń wù kéré mọ́. Kò sí ní díbàjẹ́ náà ni, nítorí gbogbo èròǹgbà wa pátápátá náà ni Ọlọ́run mọ̀ sí. Gbogbo ohun tó o bá sì rò lọ́kàn náà ni ó mọ̀ ṣe fún ọ. Ẹ wo orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ ṣe wà lórí Kaftan television Yorùbá tiyín pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ola Onabajo òdìdí ìfẹ́ aláṣàkẹ́ tiyín gangan. Gbogbo ọ̀rọ̀ tí mo mú sẹ́nu lénìí ni pé yéé kọ́kàn ara rẹ òkè lórí ohun tí ò tó nǹkan. Dúró ti Olúwa, fọkàn mọ́ Ọlọ́run nìkan, kó sì mọ rìn kọjá lórí gbogbo nǹkan tó ń gbọ́kàn sí. Ó sì dá mi lójú pé dídùn náà ni ọ̀sán ó so. Ẹ jẹ́ ń dé òkè lọ́hùn kiri fi ẹsẹ̀ rájò nígbà tí màá fi padà dé. Mi àti àlejò mi lájọ máa dé. Ẹ kú kalẹ̀, ẹ má ì tí lọ síbi kankan. À ń padà. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín. Bẹ́ẹ̀ lẹ́rí tí a bá gbàgbé sọ fún alẹ́ nǹkan mo lórúkọ tèmi Ola Onabajo ayálúwa ṣeun ńlá fún mi. Bẹ́ẹ̀ lẹ́rí àlejò mi tí mo rẹ̀ fi ijó gbé gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó wọ́n ti wá wà ń kalẹ̀ báyìí wọ́n ti wá níbí. Àlejò mi ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú ojúmọ́. Ṣé dáadáa lè dé? Adúpẹ́ lọ́wọ́. Gbogbo ilé ń kọ́. Adúpẹ́ lọ́wọ́. Ó ga jù. Ìyẹn rálẹ̀ ẹ̀ ti rọjú àlejò mi pé ṣé ni àlejò mi ti rẹ́rìn músẹ́ tí ẹ máa láìkẹ́ máa rẹ́rìn gan. Mo ti rí bẹ́ẹ̀ náà wípé you carry smile come ẹ kó gbogbo ẹ̀rín wá ó dà ọ̀rọ̀ bí ẹ̀rín náà kò ní tán nínú ilé wa lágbára Ọlọ́run ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gan. Ẹ ti rí bó ṣe máa lọ lórí ètò lẹ́ni pé ẹ̀rín náà la máa rín lórí ètò lọ́jọ́ títí ní. Àlejò mi jẹ́ ń fún yín ní àǹfààní yẹn bá mi ṣe àfihàn ara tiyín fáwọn ará ilé. Orúkọ tèmi ni Ayodeji Ojeyemi, ṣùgbọ́n orúkọ tí àwọn èèyàn mọ̀ mí sí ni Ayọ̀ Onibata Oba. Ayọ̀ Onibata Oba. Ó dàbí ìgbà tó jẹ́ pé Onibata Oba làwa máa pè lórí ètò lẹ́ni. Ṣé ó dà bẹ́ẹ̀? Onibata mo tẹ̀ torí ní tí ẹ gbé kọ́rùn náà bàtà náà ni. Ẹ jẹ́ àsáré sọ̀rọ̀ orúkọ Ayọ̀ Onibata Oba yìí báwo ló ṣe dé kí ni àwọn èèyàn rí tán fi bẹ̀rẹ̀ sí ní sọ yín bẹ́ẹ̀. Ọ̀nà jìn nítorí pé wọ́n bí mi sí ìlú ni ìdílé onílù ni mo ti wá. So nígbà tí mo ti ń lùlù nígbà tí mo bẹ̀rẹ̀ nígbà orúkọ mi Ayodeji. So ọkọ̀ ìjọ kan náà ọmọ kékeré kan náà ló kọ̀ dà bàtà ló ń lù Ayọ̀ bàtà. Wọ́n ṣe ní Ayọ̀ tó lù bàtà bó ṣe bí ayé ṣe mọ̀ tí a dẹ̀ ṣe tí ń protect orúkọ rẹ̀ láti ìgbà yẹn wá nìyẹn. Kí ló wá dé tó fi wọ́n tún pè yín lóníbàtà ọba ṣe ti lu bàtà fọ́ba kan rí ni. Ìgbà tó dé ìpele stage kan ni àwọn èèyàn kan náà ti lọ oníbàtà so ẹ̀fẹ̀ náà ló ti débẹ̀ tó yẹ pé àwọn èèyàn dẹ̀ gbà mọ́ yín lọ́wọ́ tẹ̀fíwádìí oníbàtà ọba. Irú àwọn iṣẹ́ wo ni Ayọ̀ Onibata Oba tẹ̀ máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ̀ máa ń ṣe pátápátá? Mo ń kọrin, mo ń lu bàtà. Òwe kan náà ló sọ pé oníbàtà kò kì í dárin. Ṣùgbọ́n èmi ń dárin. Ẹ̀yin tún ń dárin. Mo dárin bẹ́ẹ̀ ni. Alubàtà kì í dárin bá ti gbọ́ nù. Gbogbo ẹ̀ náà fún ìgbéga Ọlọ́run ni. So Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn tó dé ìpele kan tó yẹ pé ó ràn mí lọ́rùn láti máa lùlù at the same time kí máa kọrin. So mo dẹ̀ máa ṣe birthday surprise fáwọn èèyàn tó yẹ pé mo ní crew tó yẹ pé a máa ṣe sax gángan eléwì àti photographer àdẹ̀tún náà àwọn item àwọn nǹkan tá a máa ń kó lọ fáwọn èèyàn tó bá fẹ́ pè á fún birthday bíi throw pillow frame money cake frame àwọn nǹkan bẹ́ẹ̀ lọ tó yẹ pé ó lè order láti company wa
but èmi ni CEO company yẹn. So mo dẹ̀ máa ń kọrin náà lórí stage, mo dẹ̀ ní crew mi náà tí máa fi bàtà ńlá àti eléyìí tí máa fi minister tọ́lọ́run dẹ̀ ń gbà fún mi. Ẹ gbé bàtà ńlá wá fún wa lórí ètò lẹ́nu. Ẹ ti wò pé ẹ ní ráyè lu bàtà ńlá fún wa. Bóyá kẹ̀tì ẹ̀ kọ́kọ́ fi bàtà yìí kẹ́ fi bá ń kí àwọn aráalé kú kalẹ̀ lọ́ọ̀dẹ̀. Ká wò yín bẹ́ẹ̀ ṣe lù kẹ́tù dárin pẹ̀lú ẹ̀. Kì í ṣe mi mọ̀ ọ́n ṣe o, ayọ̀ bàtà. Kì í ṣe agbára mi o, kì í ṣe títóbi mi. Ẹ fi dá mi sí o, bàbá. Ibi tẹ́ sì mí dé. Bẹ́ẹ̀ mọ̀ pé mo lè dé bẹ́ẹ̀ o. Mo yíyan lógo o. Àtìlẹ́yìn má ti ní lójú. Mo yíyan lógo o. Ayérayé o. Mo yíyan lógo o. Ibi tẹ́ sì mí dé. Ibi tẹ́ sì mí dé. Bẹ́ẹ̀ mọ̀ pé mo lè dé bẹ́ẹ̀ o. Olórí ayé. Mo yíyan lógo. Orókó ṣe mí láàánú tó pọ̀. Èmi á polongo rẹ̀. Ayérayé o. Ọba tó ṣe mí láàánú. Àpolongo. Mo dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Mo dá ọpẹ́ padà o. Sọ́dọ̀ ẹni tó. Bàbá àgbà arúgbó ọjọ́ o. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló. Bàbá àgbà arúgbó ọjọ́ o. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ. Ó ga èmi gan ti fẹ́ wọnú ẹ̀mí lọ. Ó dàbí kí n fò dìde ká mọ́ ọjọ́ ni. Ẹ kú iṣẹ́ takuntakun. Nídìí iṣẹ́ bàtà yìí bóyá ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Ó ti tó ìgbà wo tẹ́ ti ń lu bàtà? Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn, wọ́n bí mi sí ìdí ìlú. Bàbá mi onílù náà ni dáàdì mi náà. So tọ́yẹ bí mi sí ìdí ìlú yẹn, mo ti ń lùlù láti kékeré. Láti bí ọmọ ọdún mélòó? Láti ìgbà tí mo ti wà lọ́mọ ọdún 4. So year yìí ló pé 19 years tí mo ti wà into music. 19 years. Tẹ́ ti wà nídìí Iṣẹ́ ìlú yìí. à ń lùlù, à ń kọrin. Kọrin féléré and play because mo nígbà kan mo ti lọ lùlù fáwọn èèyàn kan rí. Nígbà kan mo ti wà ní different band. Bírò Esther Ìgbẹ́kẹ̀lé. Mo ti play for Esther Ìgbẹ́kẹ̀lé rí. Bídèmí Ọlá Ọba. Ẹ ti play fún Bídèmí Ọlá Ọba náà rí. Mo rin. Ṣé bàtà lẹ̀ ń lù fún wọn? Bẹ́ẹ̀ ni bàtà ni. Orin wúmà Oyígíyigì tó kọ Oyígíyigì yóò alágbàwí ẹ̀dá alákòóso ọ̀run. Èmi wà lára àwọn tó lù sí orin yẹn ní studio. Orin yẹn dẹ̀ ti pẹ́ gan. Bàtà ìṣẹ̀ bẹ̀rẹ̀ ńgbà ẹ̀. Ọlọ́run ló wá gan. A dẹ̀ play fáwọn èèyàn tó pọ̀. Gospel artist, onífújì. Ojú ti rí tó. Ojú yín ti rí. Òkìkí melody. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olórin Gbogbo pọ̀. tójú yín rí òun náà Album la tá ṣe ti máa ṣe gbọ́. gan studio gan kò ló ń kà. Ìgbà kan tún dé kan ó tó time kan a tún play fún hip hop artist kan. Slim Case. Slim Case nígbà ẹ̀. Àtọ́yá Ọlọ́run sọ pé bàtà sínú. bẹ́ẹ̀ ni Slim Case. Àtọ́yá Ọlọ́run sọ pé a tẹ̀síwájú pé ibi tí òun mú mi lọ kọ́ lélẹ̀ ká tó tẹ̀síwájú. Ìgbà tó kẹrẹkẹrẹ tó yá ọkọ̀ pókè a ní láti dá báǹdì lẹ̀ láti lè kó àwọn èèyàn jọ ká lè ṣe kí n because revelation yẹn ti ń wá ti pẹ́ pé kí n dá báǹdì lẹ̀ kí n ṣe gbá kí n ṣe àwo kó pé tó bá tó àkókò tọ́lọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ nígbà àkókò tó bá yẹ̀yàn so tó ṣẹlẹ̀. Tẹ́ ti wá dá báǹdì lẹ̀ sí yẹn ti tọ́dún mélòó? March ló pé ọdún 3 tí mo dá báǹdì mi lẹ̀. March ló pé ọdún 3 tẹ́ dá báǹdì lẹ̀. Ṣùgbọ́n tẹ́ ti wà nídìí iṣẹ́ à ń lùlù à ń kọrin tẹ́ ẹ mú lọ́kùnkúndùn tẹ́yìn fúnra lára yín ti tójú bọ́ tẹ́ ń gba owó ìyẹn tọ́dún mélòó? That would be 19 years. Ṣé àti bí ọmọ ọdún 4 tẹ́ sọ ilé tí ń gba owó? Nítorí kò sí nígbà yẹn kò sí ibi tí n bá lọ nígbà yẹn
ọmọ àná ò fún mi ṣáà ni mo lè má ti mọ̀ lù dáadáa ń gbà ẹ o nígbà tí mo ti ń lù because gbogbo ìgbà tí mo wà lọ́dún mẹ́rin yẹn dáàdì mi máa mú mi jáde because dáàdì mi was the first onílù tó lùlù fún ìmọ́lẹ̀ ayọ̀ àti bòròbòrò àtàwọn olórin jàǹkànjàǹkàn báyẹn tó wá di pastor so ìgbà yẹn tó bá mú mi lọ sí travelling tó bá lọ show báyìí tó bá mú mi dání báyìí àwọn èèyàn máa ń gbà ọmọ kékeré tó ń lùlù ọmọ fún mi lówó máa ń lówó so ìgbà yẹn ìgbà tó yẹ pé dáàdì wa onílù ni wá so mo ní àkáǹtì àti ìgbà yẹn gan mo ti ní àkáǹtì tí mo ti ń lò gbà yẹn mo ti ń kọ́ àyè ìgbà yẹn náà máa ń sọ pé kóló nígbà yẹn so a máa ní owó ń sẹ́mi ní ohun tó ṣẹlẹ̀ kóló òkè o Onibata Oba lájọ wà lórí ètò lẹ́ni àwọn sì sọ pé láti kékeré náà làwọn ti wà nídìí iṣẹ́ ìlú àwọn Yorùbá tiẹ̀ máa ń sọ̀rọ̀ kan wá ní ọmọ tó bá máa jẹ́ àṣàmú láti kékeré náà ló ti máa ṣe ẹnu ṣàmúṣàmú gbogbo wa tá a wà nílé tá a ní ọmọ kéékèèké tí wọ́n ní talent kan tàbí èkejì ṣe bóun lẹ́ ń gbọ́ yìí wọ́n ní àti ọmọ ọdún 4 làwọn ti ń lu ìlú táwọn sì ń gba owó gidi gbogbo wa náà ẹ má jẹ́ ká kàn máa waste talent àwọn ọmọ yìí dànù Onibata Oba a fẹ́ lọ dé òkè lọ́hùn ká lọ fi ẹsẹ̀ rájò díẹ̀ orin wo lẹ fẹ́ ká lọ wò ń lé bó sì jẹ́ fọ́nrán tiyín náà ni tẹ́ bá ti ní fọ́nrán bóyá tẹ́ ti fi ìlú dábìrà tí ò bá dẹ̀ tí ì sí èwo lẹ fẹ́ ká lọ wò orin wo ni ká lọ wò ń lé. Orin tí mo nílẹ̀ ọkàn ó máa jáde nínú oṣù tó ń bọ̀. á jáde lóṣù tó ń bọ̀ kò tí ì jáde báyìí kò tí ì jáde ó sì wà nílẹ̀ tẹ́ àwọn èèyàn wọ̀ pé ó yẹ fún wa lára orin kan tẹ́ ti lùlù sí lára àwọn olólùfẹ́ yín ká lọ wò nílé tí wọ́n ti ṣe sí fídíò àgbéléwò. tèmi kankan wà ń bẹ̀. ó ṣeé ṣe kó jẹ́ tiẹ̀ wà ń bẹ̀. ká lọ western ìgbẹ́kẹ̀lé. èwo ń bẹ̀. Sound of Joy. Sound of Joy. Àlejò mi ní ká lọ western ìgbẹ́kẹ̀lé Sound of Joy ká fi ẹsẹ̀ rájò nílé tá bá fi máa padà dé èmi àti wọn náà ni a máa wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀yin ṣe kinní kan fún mi ẹ sì dáhùn jẹ̀kẹ̀tẹ̀ ẹ má lọ síbi kankan máa padà. Ijiroro òwúrọ̀ lẹ́sì wa lórí Kaftan television Yorùbá tiyín èmi àti àlejò mi Onibata Oba náà lájọ wà lórí ètò lẹ́ni tí a jọ ń jíròrò lóòrè ní wọ́n ń sọ ọ̀rọ̀ fún wa nípa ara wọn wọ́n ti sọ pé àti ọmọ ọdún 4 ni àwọn ti bẹ̀rẹ̀ sí ní máa lùlù eléyìí tó tẹ̀ jẹ́ pé a ti rí ọwọ́ wọn náà ṣùgbọ́n a sì tún máa rí ọwọ́ wọn sí kó tó di pé wọ́n kúrò lórí ètò àlejò ẹ kú kalẹ̀ ẹ̀ ńlẹ́ à ń sọ̀rọ̀ lọ ẹni ẹ ti wà lẹ́yìn àwọn ọmọ olórin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn àsìkò tí ẹ wò ń bá àwọn ọmọ olórin kọrin káàkiri tẹ́ ń bá wọn lùlù kiri kí ni àwọn ìrírí yín tẹ́ ti rí kó tó di pé ẹ dá tiyín lẹ̀ ni. ìrírí pọ̀ gan-an ní àpọ̀jù àwọn ìrírí tó máa ń bà mí lẹ́rù jù ni àwọn ìrírí tó yẹ pé a máa lọ sí show àwọn olórin míì wọ́n tẹ̀ ní bìkítà ohun tá a jẹ́ láti lè kọ̀ lò wá láti lè kẹ́tì débi táwọn ń lọ ọ̀nà àwọn míì dẹ̀ wà tó yẹ pé ó máa ń kí ẹ̀ fún yàn pé òkè báwo ni ọmọlẹ́yìn mi ṣe fẹ́ ṣe báwo ni ọmọlẹ́yìn mi kí ni nǹkan tó ń ṣe kí ni àwọn nǹkan tó fẹ́ ṣe àti kí ló ń gbèrò láti ṣe ṣùgbọ́n ohun àwọn ọ̀gá mi ni pé ká ti pàdé ká ti ṣiṣẹ́ ká ti gbáwó wa ká ti lọlé àwọn míì gan kò sówó ń bẹ̀ jẹ́ pé àṣà ṣe but ohun tí ó máa ń wá sí èmi lọ́kàn nígbà yẹn ni wípé èmi ò kí ń wo owó because tó bá yẹ pé owó ni mo máa ń wò ni mi ò ní débi tí mo dé ti pé àwọn tó tọ́ èmi dàgbà àtàwọn tó tájọ dàgbà wọ́n máa ń sọ fún mi gbà yẹn pé ayọ̀ máa wo owó ṣùgbọ́n tó bá lé owó òun tètè débi tó ń lọ so má lé owó tó lébi tó fẹ́ dé tó bá débẹ̀ ọmọ máa fowó bẹ̀ kò ṣe wọ́n wà máa bẹ̀ pé èlò ló fẹ́ fún ẹ ìwọ ló ti mọ ọwọ́ ọ̀tẹ̀ wọ́n lè ti mọ ìpele tó wà. ó túmọ̀ sí pé àwọn ìrírí yín orí owó nìkan ló dálé. kò ṣe torí owó nìkan o kò ṣe torí owó nìkan ṣáwọn míì tún wà. àmọye gbà
mo ti ṣe ìrírí tó yẹ pé a wà lórí stage báyìí à ń kọrin mo forúkọ bọ ẹni olórin yẹn láṣìírí tó yẹ pé ọgbà etí mi. wọ́n kàn fún yín fọ̀tí ni kí ló dé ṣe lùlù dáadáa ni. mo wẹ̀yìn mo ń báyọ̀ sọ̀rọ̀ kábíyèsí ọwọ́ àgbà etí mi gbọ́n wà pé gbogbo ẹ̀ náà àkókò ní gbogbo nǹkan. bẹ́ẹ̀ni àkókò ní gbogbo nǹkan. nísìnyí kò sẹ́ni lè gbá Onibata Oba létí mọ́. because nígbà yẹn náà mo rò pé tó bá yẹ pé ìpele kan ni nítorí pé ìpele tí mo wà nígbà yẹn ni bọ̀ mo hàn pé mo fi kọ́ gbọ́mọgbọ́n ni. bẹ́ẹ̀ni. ohun tí mo máa ń sọ fáwọn tájọ́ ń ṣe ń sìn pé ohun tí àwọn èèyàn ṣe fún mi nígbà yẹn tí n bá ṣe fún wọn sìn ayé ti lajú gan sìn ayé ti lajú ọmọ àṣà. èyí gan lè jẹ ìgbà tí olóyè padà. mo ti ló nílùú tẹ́ pé ó yọ ẹ̀ṣẹ́ tí ọ̀gá ẹ̀ pé à pé ṣe mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ṣá you want to see grace. so gbogbo ohun yẹ bọ̀ mo rò pé mò ń kọ́ gbọ́mọgbọ́n nítorí ibi tí mò ń lọ. ẹni tó bá tiẹ̀ fẹ́ dàgbà tóun náà fẹ́ ní ìtàn rere kò gbọ́dọ̀ ṣerú eléyìí tẹ́ ẹ sọ yìí pé kí onílù kó ya ẹ̀ṣẹ́ ti ọ̀gá ẹ̀ nítorí kí ọ̀gá yẹn bá a ṣe ìwà wò pé lọ́jọ́ kan ìwọ náà ṣàṣìmáde ọ̀gá ó sì máa fi ọ̀rọ̀ yẹn ó máa fi pa ìtàn orí tabaníká máa sọ láti ẹni títí dọ̀là ilẹ̀ máa kún ẹ tún sọ wípé ẹ tún ń ṣe iṣẹ́ birthday shout out kí lè ṣe tún bára yín nídìí iṣẹ́ birthday shout out. tọ́lọ́run bá sọ pé èèyàn máa débì kan láyé èèyàn máa débẹ̀. bẹ́ẹ̀ni bí máa dé dọ̀dọ̀. bẹ́ẹ̀ni kò ṣe bẹ́ẹ̀ pé bóyá èèyàn kan sọ fún mi pé a lọ ṣe nǹkan báyìí òótọ́ Ọlọ́run bá tìyàn sí ni mo kàn wò pé mo kàn jíjọ́ kan nípa ọ̀rọ̀ ìlú yìí mo kàn pé mò ń kọrin mò ń lùlù at the same time náà mo dẹ̀ tún ń kọrin so bẹ́ẹ̀ lọ máa pé kíní yẹ ó dà pé ó ti ń and àwọn èèyàn eléyìí tó bá ti post nǹkan àwọn èèyàn mẹ́ta ló wà ní WhatsApp èèyàn àwọn míì wà wọ́n wo downfall èèyàn àwọn míì wà wọ́n encourage èèyàn àwọn míì wọ́n wò yí torí pé wọ́n fẹ́ kọ́gbọ́n bẹ̀. so mẹ́tẹ̀ẹ̀ta yẹn làwọn míì wà lórí WhatsApp èèyàn kò ṣe gbogbo èèyàn tó ń rẹ́rìn síyàn náà ló nífẹ̀ẹ́ èèyàn. bẹ́ẹ̀ni o so gbogbo àwọn kíní yẹn ìgbà tí mo kọ pé àwọn èèyàn míì wà wọ́n advice mi pé nǹkan tó ń ṣe yìí tẹra mọ́ o. ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mi ò rí bí nǹkan tó ní ìtumọ̀ èmi wo bí nǹkan pé jẹ́ ká kàn fi ṣeré ká fi ṣeré ìgbà míì gan wà tó yẹ pé tí ò bá sí gangan màá lùlù àwọn èèyàn dẹ̀ máa jó Ọlọ́run á dẹ̀ gba gbogbo so Ọlọ́run tó ń ṣe náà ni mo fi pé kí ni yìí o kò sí bó ṣe lè wù kórí àṣìṣúlẹ̀ ẹ̀yin náà màá lè ṣe mo dẹ̀ sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ torí àwọn míì wà tó yẹ pé ó ń kọrin gan lásán gan kò ṣe ọkọ gan ó ń ṣe mistake sórí ọ̀fẹ́ tí mo rí gbà tó yẹ pé mo tún lùlù mo ń kọrin tó yẹ pé mo ò tún ọ̀fù kì. ẹ̀ tún ọ̀fù bíìtì. bẹ́ẹ̀ ni ẹ̀ tún ọ̀fù kì. torí máa ń wá àwọn èèyàn míì tó jẹ́ olórin bí ẹgbẹ́ mi tó ti jù mí lọ́gàn tó yẹ pé lórí stage gan wọ́n tún máa ń ọ̀fù kì orí ọ̀fẹ́ ni. à ń ọ̀fù kì à ń ọ̀fù bíìtì gẹ́gẹ́ bí olórin ṣe bí à ń yin lọ́hùn ni ṣé ìyẹn tún ní ìtumọ̀ kan. ó ní ìtumọ̀ nítorí pé ó depend lórí ibi tẹ́nìyẹn ti ń bọ̀ àti ibi tó dé àti ibi tó ń lọ. ọ̀fù kí of náà ọ̀fù kí yẹ ó jẹ́ nǹkan tó jẹ́ gbòógì nínú music tó yẹ pé tó bá ti lè ọ̀fù kí ó ti sọ àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà nù. ti sọ wọ́n nù. so tó bá fi lè mọ ohun tó ń ṣe ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n máa fi ń pa àwọn míì ní professional tó bá jókòó lórí key tó ń lò tó dẹ̀ mọ key tó ń lò wàá lè lọ sókè wàá lè lọ sílẹ̀ á lè rọ̀ ẹ́ lọ́rùn bọ̀ tó o bá mọ ohun tó ń ṣe wàá sọ àwọn ọmọlẹ́yìn ẹ̀ nù wàá dẹ̀ sọ àwọn audience náà nù. ẹ̀yin tẹ̀ ń lu bàtà yìí ṣé ó tún ní àwọn ohun èlò orin míì tẹ̀ máa ń tẹ̀ tàbí tẹ̀ ń lù tẹ̀ lè dá lù fúnra yín tẹ̀ ṣe jẹ́ bàtà lẹ̀ ń lù yìí. mò ń lu gángan bẹ̀rẹ̀ ń lu ìyá àlùbàtà torí pé wọ́n bí mi sí díẹ̀ ni so kò sí instrument tó jẹ́ percussion mò ń lu omele mò ń lu drums sakara gángan mo ń lu sakara mo ń gbìyànjú díẹ̀
díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ká sọ pé ẹ ní àwọn ọmọọṣẹ́ tí wọ́n fẹ́ kọ́ bó ṣe ń lu sákárà, bó ṣe ń lu wọ́n ní sákárà, bó ṣe ń lu bàtà tó fẹ́ lu gángan, ṣé ẹ máa lè kọ́ wọn? Bẹ́ẹ̀ni, mo ní àwọn student tí mò ń kọ́. Mo láwọn èèyàn tí mò ń kọ́. For the glory of God, mo ti kọ́ àwọn èèyàn púpọ̀ tí wọ́n ti dá dúró. Wọ́n ti dá dúró. Tí wọ́n ti pọ̀ níta, tí wọ́n ti dá dúró, tó ti ń lu bàtà. Ó jẹ́ pé tí bá rí wọn, inú mi máa ń dùn. Àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé wọn ò wá láti wá lu bàtà, ṣùgbọ́n wọ́n wá láti wá gbọ́n nípa ìrírí ayé. Jẹ́ pé advice yẹn gan látọ̀, ó tó lọ́tọ̀ láti lè kọlu ibi tó bá fẹ́ lọ. Jẹ́ pé ọ̀rọ̀ ó ní ṣe nígbésí ayé yàn. Níbi ìpele tí mo wà yìí, láàárín àwọn èèyàn tí mo ti kọ́ nílùú, mo ti láwọn míì tó ti travel out náà. Tó ti wà ní ìlú òyìnbó tí wọ́n dẹ̀ ń lùlù. Jẹ́ pé inú mi dẹ̀ ń dùn pé mo kọ́ àwọn èèyàn tí mo dẹ̀ tó gbà yọ̀ǹda, tó dẹ̀ ti débi gíga. Tí wọ́n bá fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lu omele bàtà yìí, kí ni àwọn nǹkan tí èèyàn máa kọ́kọ́ mọ̀? Bí àwọn tó wà nílé báyìí tí wọ́n ń wò. Tó bá èèyàn bá fẹ́ kọ́kọ́ mọ bàtà, jẹ́ pé ó dẹ̀ ní interest nínú ẹ̀ pé mo fẹ́ mọ kíní, wà á kọ́kọ́ get titi ẹ̀ náà, wà á kọ́ ra titi ẹ̀. Téèyàn bá ti ra nǹkan. Téèyàn bá ti rà, a lè wá. Kí ni àwọn nǹkan téèyàn máa kọ́kọ́ mọ̀? Kí ni èèyàn máa ń kọ́kọ́ kọ́ wọn? First thing téèyàn máa kọ́ mọ̀ lórí ìlù tó jẹ́ nǹkan gbòógì, téèyàn máa kọ́ mọ̀ ní dòrémí. Ìlù bó ṣe wà ó ní tọ́ ní sọ̀fà, ó ní dòrémí, ó ní míredò, so ó ní different tone. Tó bá dẹ̀ mọ àwọn tone yẹn, o lè play rhythm ká má sọ pé o fẹ́ pòwe lórí ẹ̀. Ṣé irú bàtà yìí náà, òun náà ní tone? Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ àgbọ̀. Eléyìí ni do. Dòrémí, míredò. Dòrémí, míredò. Tẹ́ bá ti wá kọ́ wọn ní dòrémí, míredò tán, wọ́n bá ti mọ̀, kí ló máa tún bọ́ sí? Nínú mímọ̀ yẹn náà ló máa jẹ́ kí ọwọ́ wọn kí ó kó straight, kọ́ wọn dẹ̀rọ̀. Because ẹni tí ọwọ́ ẹ̀ bá le tẹ́lẹ̀ tó bá fẹ́ kọ́ lù, ó máa ní láti ṣàwọn exercise kankan. Àwọn exercise yẹn náà ló máa jẹ́ kí ọwọ́ ẹ̀ á ní láti jẹ́ kọ́wọ́ ẹ̀ rọ̀. Ṣé yóò mọ̀ sí báyìí? Bẹ́ẹ̀ni. Yóò mọ̀ sí báyìí. Bẹ́ẹ̀ni. Bí a tó bá fà tó ṣe rìhásà àbí tó bá dé lálẹ́, á ní láti máa ṣe àwọn exercise yẹn. Ẹ sọ exercise yẹn kárí. Àwọn exercise yẹn náà nílé yẹn ni ó máa ní láti máa ṣe àwọn exercise kan. So inú àwọn exercise yẹn, bí àwọn exercise yẹn pé 5. So èèyàn kan ni mo ní láti yọ̀ǹda fún afẹ́fẹ́ nítorí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ bá yọ̀ǹda fún wọn náà, bẹ́ẹ̀ bá kọ́ wa, kò túmọ̀ sí pé àwọn tí wọ́n fẹ́ mọ ìlú lù kí wọ́n má wàá bá yín náà tàbí tó bá ti lè mọ̀ tán báyìí, àwọn mọ̀ pé àwọn ti mọ gbogbo ẹ̀ nìyẹn. So wọ́n wá kọ́ lọ́ra lu first thing on Monday wọn rìn láti kéèyàn lọ́ra lù kó wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa. Mo léèyàn tó yẹ pé ó jẹ́ ọ̀rẹ́ mi, ó jẹ́ pé wòlíì ni o, ṣùgbọ́n kò sí instrument tó bá play. Ó play guitar níjọ́ kan, akọ̀jọ́ ń ṣeré ni. Ó dẹ̀ gbé ó play fún ọjọ́ 2 ọjọ́ 3. From there ó dẹ̀ ń gbọ́ music, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí play. Ó ti mọ̀ nù. Torí pé ó ní ẹ̀bùn yẹn lára. So àwa tá wà nínú music yìí, tá bá gbé anything tó bá fẹ́ lù, mo sọ pé mi ò permanent lórí gángan, tí bá gbé gángan, tí bá lu gángan, màá lù ju àwọn míì gan lọ nítorí pé ẹ̀bùn yẹn wà lára mi. Ìgbà lockdown nígbà tí gbogbo wa fi wà lé ní last year, mo notice ni pé ẹ̀bùn kan wà lára mi tí mi ò notice, which is comedy. Àríbi lọ ilé ní gbogbo wa wà. Bẹ́ẹ̀ bá tún di comedian lọ́rọ̀ kan. Lábá bẹ̀rẹ̀ sí ní ṣe social media. Àlejò mi mò ń bọ̀, ẹ sì máa tún ṣe comedy náà fún wa ńgbà yẹn lẹ́nu nìyẹn. Kan tó di pa kúrò lórí ètò afẹ́dé òkè lọ́hùn lẹ́ẹ̀kan sí ká tún sinmi ká fẹsẹ̀ rájò. Orin wo lẹ tún fẹ́ ká lọ wò nílé ká fi fẹsẹ̀ rájò? Jẹ́ ká lọ wo Bídèmí Ọláọba. Bídèmí Ọláọba. Ṣé wọ́n ní àkòrí orin kan tẹ́ fẹ́ ká wò? Bóyá ìtẹ́ ti bá wọn lùlù náà ni. Orin pọ̀. Èyí tó wà nínú fọ́nrán tí wọ́n ti ya fídíò ẹ̀ ni o. A lọ wo The Bible Says.
the Bible says láti ọwọ́ Bídèmí Ọlá Ọba. Ẹ̀yin aráalé àlejò mi ní ká lọ wo the Bible says láti ọwọ́ Bídèmí Ọlá Ọba ká tó fi ẹsẹ̀ rajò nílé. Tá bá padà dé a máa wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ. Gbogbo nǹkan tí àlejò mi ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ náà ni wọ́n máa sọ fún wa. Ẹ kú kalẹ̀ má ì tí lọ síbi kankan à ń padà. Ojiroro òwúrọ̀ lẹ́ṣẹ̀ wà lórí Kaftan television Yorùbá tiyín lórí àti àlejò mi Onibata Oba náà láti jọ wà lórí ètò lọ́jọ́ tèmi. Àlejò mi ẹ kú kalẹ̀ ó yá ẹmu tí ẹ ti ń sọ̀rọ̀ látàárọ̀ kí ló dé mo sì ṣe yín ní àlejò ẹ fẹ́ abẹ́ ń bínú. Okay now. Ẹ sọ nǹkan kan lọ kó tó di pé mo ti gbà lẹ́nu yín tá a fi lọ sí òkè lọ́hùn lẹ́ǹkan. À ń sọ̀rọ̀ nípa bàtà bí èèyàn bá fẹ́ kọ́ bàtà kí ló nǹkan tó máa mọ̀ ẹ sì sọ díẹ̀ fún wa ní àmọ̀dòrè mi rèdò ẹ yá ẹ fi bàtà ṣé wọ́n máa ń fi bàtà pòwe. Wọ́n máa ń fi bàtà pòwe níwọ̀nba díẹ̀ ṣùgbọ́n ìyá alubata gan ni bàbá òwe yẹ kó kò sí ohun tí o fẹ́ pa tí ò sí lórí ẹ̀. Ìwọ̀nba díẹ̀ tá a máa ń fi lè ṣe ẹ sì já wò ẹ sì á wò díẹ̀. Kí nìyẹn? Káàbọ̀ ṣe dáadáa ló dé àti ìrètí rẹ. Ẹ tún lò. Èmi ìwọ lẹ tún fẹ́ kọ fún wa. Kí ni ìtẹ̀lù wọn? Tó bá ṣe pé mi nìwọ ni màá tún fapájó tó bá ṣe pé mi nìwọ ni màá tún fẹsẹ̀ jó tó bá ṣe pé mi nìwọ ni màá tún. Ẹ tún ṣe kí ni? Ó ga ọ ẹ lu ẹyọ kan sí fún wa torí ó ti ń dùn mí ń dùn mọ́ mi mọ́ jẹ́ ń parọ́. Mo dúpẹ́ mo fìyìn fólúwa. Ẹni ṣe ìbò ńlẹ̀ àná ní òtún wọn. Mo dúpẹ́ mo fìyìn fólúwa. Wọn ò torí mi rajà lọ́wọ́ bàbá onípòsí. Mo dúpẹ́ mo fìyìn fólúwa. Ẹ tún lò gbọ́ ẹ kò dún dáadáa bíi. Mo ṣe gbọ́ dáadáa ni ẹ kú iṣẹ́ takuntakun ẹ sì máa fi orin àti ìlù fi kọrin lórí ètò ṣùgbọ́n ẹ sì jókòó dáadáa kẹ́ ẹ fẹ̀yìntì náà. Ẹ jẹ́ ń béèrè báyìí pé kí ni Ayọ̀ Onibata Oba kí ni àwọn nǹkan tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí. Mo ń ṣiṣẹ́ lórí album mi tó ń bọ̀ lọ́nà tó máa jáde ní May 16 ní aago 2 ọ̀sán. A pe àwọn èèyàn kó wá bá wa gbé Ọlọ́run ga a dẹ̀ fẹ́ ṣe launching album yẹn. Níbo lẹ ti fẹ́ ṣe? Ní the Purpose Hall ní area Pega ní hall yẹn wà. Ẹ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ ṣé àwọn bàtà náà lẹ kọ sínú ábọ̀mù àbí àtorin náà wà níbẹ̀? Àtorin àti bàtà náà ni. Ábọ̀mù yín yẹn wá ní tó track mélòó nínú? Track méjì ni. Track méjì. Bẹ́ẹ̀ni. Ṣé àkọ́kọ́ ni ti bàtà asọ̀rọ̀ bàtà ń bẹ̀ àdẹ̀túmọ̀ ẹ̀ nínú ẹ̀. So ìkejì ni praise àyìn Ọlọ́run ń bẹ̀ akọrin. Ẹ sọ̀rọ̀ bàtà nínú alákọ̀ọ́kọ́ yẹn ẹ sì túmọ̀ kí ni àwọn ọ̀rọ̀ bàtà tó wà níbẹ̀? Call and response ni ìyá alubata ni a fi lù síbẹ̀. So àwọn orin bírú pé irú àwọn orin pé
ó ṣètò dojú àdúrà tì mí, ó ṣètò dojú àdúrà tì mí. Wọ́n ló ní kí n máa jáwé, wọ́n ló ní kí n máa mi bọ̀, ó ṣètò dojú àdúrà tì mí. ẹ fi bàtà lò bóyá arú àwọn nǹkan báyẹn náà lẹ́ẹ̀fi dágbére lórí ètò fún wa náà lénìí, ẹ fi bàtà lù náà àjò ẹ fi dágbére tán pátápátá. Ábọ̀mù yín tó wá ń bọ̀ lọ́nà yìí tẹ ní ẹ fẹ́ lọ́ǹchì síta, ẹ fẹ́ ṣe ní kí ni album dedication ní ọjọ́ wo lẹ pè? on the 16th of May. On the 16th of May. That Sunday. Lẹ fẹ́ ṣé àwọn olórin ẹ̀mí náà máa bá yín kópa níbi àwọn àbáwọn olórin ní ẹ̀mí. bàtà nìkan? No, àwọn olórin ẹ̀mí náà ń bọ̀ ńbẹ̀. Àwọn olórin ẹ̀mí ńláńlá ẹ fẹ́ dárúkọ wọn fún wa? Bí Esther Ìgbẹ́kẹ̀lé, àǹtí mi náà. bí Adéyínká Aláṣeyọrí, bí Ariwo Ayọ̀. Ariwo Ayọ̀ yẹn nìyẹn ló kọ orin Ọlọ́run tó tóbi. Èmi náà wà lára àwọn tó lùlù sí orin yẹn. Tí àwọn gangan ni wọ́n kọ. Àwọn gangan ló ní orin yẹn. Àwọn gangan. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tó tóbi. Torí àmẹ́ni ni orin ọ̀hún. Ariwo Ayọ̀. Gbogbo abẹ́lé bá jáde yóò pé èmi mo ní. Peter òun bá jáde yóò pé èmi mo ní. Ohun tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni wípé wọ́n kọrin yẹn nígbà yẹn wọn kọ bí ara sí nígbà yẹn. Bọ̀ àwa tá mọ̀ torí yẹn ṣe dìde la mọ̀ pé orin yìí ò àwọn lọ́ni orin yìí gangan. Ẹ̀yin gẹ́gẹ́ bí iṣẹ́ bàtà tẹ̀ ń ṣe bàtà tẹ̀ ń tún ṣe tún kọrin pẹ̀lú ẹ̀ ní àsìkò kan náà, kí ni àwọn nǹkan tẹ̀yin tí wá bá pàdé tó dàbí àdójúkọ bó ṣe jẹ́ ẹ̀yin lẹ̀ ń kọrin ẹ̀yin lẹ̀ ń gbé pẹ̀lú bàtà? Ó pọ̀. Ìjọ́ kan ti ẹ̀ wà tó yẹ pé a ti ẹ̀ lọ lùlù ń bì kan, a lọ ṣe surprise fún yàn. Nítorí tá a bá lọ surprise báyìí a kì í lo máìkì, a kò máa fẹnu lùlù, a dẹ̀ máa lu bàtà. Nìyẹn kan bá ní ká dúró àwa alágbe. Kábíyèsí Ọlọ́run. Wọ́n ní àwa alágbe tá a bá lùlù ní. Ẹ wá tọrọ owó. Ibi báyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó bà mí nínú jẹ́. Bọ̀ máa wò pé àṣẹ Ọlọ́run ò kì í dójú ti àwọn èèyàn tiẹ̀. Bẹ́ẹ̀ni. Ó wá ní year kan tí mo lọ sí South Africa, mo wá dé. So woman yẹn ó ní ṣọ́ọ̀bù sí àdúgbò dádì mi. So ó wá kọjá wájú wọn ní àpé ó ní Ayọ̀ ti dé láti South Africa o. Wọ́n ní àpé South ti dé o. Wọ́n ní àmọ́ òtẹ̀wá lè kí wọ́n ní ṣọ́ọ̀bù pé ibi tí ìlú ẹ̀ yìí ti gbé ẹ dé kọ̀ọ̀kan. Wọ́n á bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n á sọ fún wọn pa ẹ̀rọ tí tẹ̀sán pé àwa alágbe náà ló gbé wa travel out dé South Africa o. So orí ọ̀fọ̀ Ọlọ́run ni. Wọ́n á bẹ̀rẹ̀ sí yí padà. Àwọn kò fi ṣeré, èmi náà dẹ̀ fi ń ṣeré fún yín ní báyìí o. Àwa náà fi ń ṣeré ni o. Nígbà tẹ́ lọ sí South Africa tẹ́ ẹ sọ tán yìí, kí ni àwọn nǹkan tẹ́ lọ ṣe ń bẹ̀? Mo lọ lùlù ń bẹ̀ ni. Ṣé ẹ tẹ̀lé èèyàn kan lọ ni àbí wọ́n fìwé pè yín? Wọ́n fìwé pè mí ni, mo dá lọ bẹ̀ ni. So wọ́n invite me. Kí wá ní àwọn nǹkan tẹ́ ẹ bá pàdé tó tún jẹ́ tuntun fún yín nígbà tí dé South Africa? Ohun tó jẹ́ tuntun fún mi tí tó yà mí lẹ́nu jù ni pé ìgbà tí mo dé South Africa, mo rí pé èmi nìkan ló ní bàtà tó wà ńbẹ̀. Fáwọn wọn fẹ́ kí n wálé gan. Wọ́n pé ilé làbọ̀ sí mi òkè o, ibi tí mo sì ń lọ ṣe kí ni. Ó jìnnà. Ó jìn. Ẹ lò tó bí ọ̀sẹ̀ mélòó níbẹ̀? Mo lò tó oṣù mẹ́ta mẹ́. Ẹ lò tó oṣù mẹ́ta tẹ́ fi ń ṣe tọ́ lùlù káàkiri. Ní oṣù kan ló yẹ kí n lò. Ìgbà tí mo débẹ̀ wọ́n fẹ́ ń wálé. Àti ní invitation tá a débẹ̀ báyìí. Ayọ̀ bàtà wọlé o, ẹ jẹ́ ká pọ̀ sí ṣọ́ọ̀ṣì wa o. Ọkàn pé wá pé. Èmi náà rí i pé ó dà pé ìgara chicken ni. Nígbà tí atọ́kùn ètò pàápàá sọ pé Ayọ̀ bàtà ó yá máa bọ̀ ní Kaftan TV òun ní ká sọ pé ta lẹ́yìn. Àbí bẹ́ẹ̀ ńkọ́ mo ní ẹ dákun ẹ jèrè. Ọlọ́run ó mọ̀ ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí. Ẹ bá mi gba àwọn ọ̀dọ́ langba
bíi tiyín ká máa fi yẹn dágbére lórí ètò bíi tiyín báyìí nítorí ẹ̀yin tètè bẹ̀rẹ̀ látìgbà tẹ́ kéré. Ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn kan tó bá wá sọ́kàn yín tí àwọn náà ní talent kan tàbí méjì tí wọ́n sì ń jẹ́ kí àwọn talent yẹn máa ṣòfò dànù lọ́wọ́ wọn. Ẹ bá mi gbà wọ́n. Ohun tí mo lè gba àwọn aráalé àtàwọn tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni pé ohun tó o bá mọ̀ pé o ní tó o mọ̀ pé òkè kíní jẹ́ ohun tí inú ẹ dùn sí tó ń ṣe tẹra mọ́ láti ṣe. Wọ́n fún ẹ lówó sí wọ́n fún ẹ lówó sí tẹra mọ́ nítorí ọjọ́ kan máa dé ó jẹ́ pé ohun tó ń inú ẹ dùn sí tó ń ṣe yẹ because ohun tá à ń ṣe náà kò yàtọ̀ sáwọn tó ń àti fíìmù ibì kan náà lọ ti bẹ̀rẹ̀ so Ọlọ́run máa ṣe níjọ́ kan jẹ́ pé máa padà pàdé aláàánú tó máa gbé ẹ dìde because àwọn míì wà tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n bí pé àwọn fẹ́ sáré blow kò ń ṣe iṣẹ́ ọjọ́ kan wọ́n fẹ́ sáré blow kò dẹ̀ iṣẹ́ ọjọ́ kan àṣà máa sọ pé àdúrà tàwẹ̀ ni ìgbà àdúrà ìgbà àwẹ̀ ìgbà tí àti ẹ̀rí kọ̀ọ̀kan jẹ tọ́lọ́run padà wàá gbà fún wa tó ṣìwé ìrántí kọ wa so àkókò ní gbogbo nǹkan kíyàn dẹ̀ máa wo aago aláago sáré lórí tó bá wo aago aláago sáré òun tètè débi tó ń lọ. Ẹ ṣeun àlejò mi ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn gbogbo ẹ̀yin tẹ̀ wá nílé wọ́n tẹ̀ ti gbà wá nímọ̀ràn tó pọ̀ wọ́n ní àsìkò àti ìgbà ó wà fún gbogbo nǹkan kí kálukú kó mú sùúrù de àsìkò Ọlọ́run. Wọ́n sì sọ fún wa pé ká tún máa wo aago aláago ká máa wò sáré. Àlejò mi ẹ ṣeun gan ni àdúpẹ́ nítorí pé àti ẹ pè yín wá ẹ̀dẹ̀ dáhùn ẹ má gbàgbé o ẹ sì máa fi bàtà dágbére fún wa lórí ètò lẹ́nu ṣùgbọ́n ẹ bá mi sọ gbogbo ibi táwọn aráalé ti lè bá yín pàdé lórí gbogbo ẹ̀rọ ayélujára pátápátá àwọn tó sì fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn kan fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín àwọn kan tẹ̀ tún fẹ́ pè yín pé ayọ̀ bàtà o bàbá wa náà lu bàtà ń bí báyìí Facebook Instagram Twitter àti YouTube ó yá. Mo wà lórí Instagram orúkọ mi ní Instagram ni ayobata1 ayobata1 bẹ́ẹ̀ni ní orí Facebook ayobata1 one ní ti Facebook. YouTube ńkọ́ bí táwọn èèyàn ti bá yín pàdé lórí YouTube. YouTube ayobata1 náà. ayobata1 ṣé gbogbo ibi tí wọ́n ti lè bá yín pàdé nìyẹn Instagram o Facebook o YouTube o ẹ̀yin aráalé gbogbo ibi tẹ́ ti lè bá àlejò mi pàdé òun náà ni wọ́n ti ṣàlàyé fún yín yẹn tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wọn sọ kì í dùn kó pọ̀ ṣókè òun náà ni ọbẹ̀ oge èmi náà ti ń fi ilé ìdágbére léni orúkọ tèmi ò tí ì padà Ola Onabajo ni mò ń jẹ́ ayọ̀lúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́tì yín gangan tí ò kọ́ mọ̀ tí ẹ̀ náà bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá èmi pàápàá sọ @Onabajo Ọláwálé ẹ tẹ́ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi pátápátá @Onabajo Ọláwálé lórí Facebook lórí Instagram lórí YouTube lórí Twitter @Onabajo Ọláwálé gbogbo òrùngbà yín pátá ni màá rí tí ẹ̀ náà bá dàbí ayọ̀ bàtà tẹ́ fẹ́ bá mi darapọ̀ lórí ètò ẹ̀tẹ́ tó bá jórí Kaftan Television Yorùbá lẹ́ ti fẹ́ bá mi sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá gbogbo nǹkan tẹ́ bá sọ náà la máa rí ń bẹ̀ gbogbo lọ́wọ́ bọ́tìnì mi pátápátá tá a jọ ń jíṣẹ́ látàrí gbóyìn ni mo kí ẹ ṣe gan ni ẹ kú fọmọnìyàn ṣe àní ṣiṣẹ́ ṣe láṣẹ Ọlọ́run bá mi bọ̀kẹ́ ṣùgbọ́n kó tó di wá di pé a máa sọ pé báyìí báyìí pátápátá ayọ̀ bàtà ó yá ẹ gbé bàtà yẹn lẹ̀ ká fi ijó àtayọ̀ ká fi kúrò lórí ètò léni. Onídúró mi ẹ ṣeun o onídúró mi ẹ ṣeun o torí pé ó jẹ́ ènìyàn ló dúró ní wá sí máa sọ̀rọ̀ ó jẹ́ ènìyàn ló dúró ní wá sí sálọ ó jẹ́ ènìyàn ló dúró ní wá sí máa sọ̀rọ̀
lọ́gán tó dé ó náà láyé ti gbogbo wa náà ní ètò Ayọ̀bátà bá ń juwọ́ sáwọn ọ̀dàdé àti àsìkò wa ti sáré ó dàbọ̀ ó dìgbà kan náà ká fẹ́rẹ̀ pàdé.